kankan. Àkọlà fọ́mù lórí Alájọkẹ́. Lókè lókè la máa ń lọ. Láṣẹ lédùn má lè lọ bá wọn. Èmi kan sára ọba tí ò tó ju àdúrà tó rẹ̀. Èmi kan sára ṣàlékún àánú rẹ̀ lórí mi ọlọ́run. Kí ẹ̀gùn máa ṣe gómìn lẹ́sẹ̀ kó tó lè yọ. Fáyé máa ṣe bí kò tó bá mi lẹ̀ kó gbé mi yọ. Bóyá má má bá a para mọ́ mi ọ̀la. Má má bá a para mọ́ mi ọ̀la. Bóyá ẹ̀gùn lórí mi ọlọ́run. Kí ẹ̀gùn máa ṣe gómìn lẹ́sẹ̀ kó tó lè yọ. Fáyé máa ṣe bí kò tó bá mi lẹ̀ kó gbé mi yọ. Ọ̀pọ̀ ló ń sáyé yìí tí ọmọ bọ́ ṣe ń dúpẹ́ o. Ọ̀pọ̀ pẹ̀ ló ń sáyé yìí tí ọmọ yìí olúwa. Èmi mọ yìí sàásì lókè ọba aláṣẹ náà. Mo ṣe àmbásádọ̀ Túnjí kan ó ṣe lókè lókè ló máa bá lọ. Dúdú Yẹmí ọmọ ìjẹ̀ṣọ́ tó ló nílẹ̀ òbí. Ọmọ ẹlẹ́ni àtẹ́k, ọmọ ẹlẹ́ni ẹlẹ́wẹ̀lẹ́. Lókè lókè ló máa bá lọ. Gbogbo tó bá dán wọlé, a máa yọrí sí rere. Lóyìn síwájú rẹ̀ tó bá rí sẹ́yìn rere. Bóyá wípé nọ́nà náà tí oníwà rẹ̀. Òyìnbó ambassadọ̀ yìí ló bá rọlé. Àwọn adé ọjà máa sùn. Oṣé, 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 oṣé. Kíkú má pa ẹ́, kárùn má ṣe ambassador. Ìwọ ambassador mi lókè lókè o. Tọ́ni ta ló ń gbọ́? Afro Jufuji ló ń bọ̀. Ó ṣe, ó ṣe, ó ṣe, ó ṣe. Aláàtì tí ó ní ọ̀rọ̀. Òkè ọmọ onílọ́mọ ń bẹ níbí. Lókè lókè lè máa bá lọ. Láti tí ó ní ọ̀rọ̀. Láti tí ó ní lè rí sí ìdókòwò. Olú ọ̀rọ̀ yé, bẹ́ẹ̀ ìsọ̀rọ̀ mi.